Yeah. Sàámú. Mr. Bankole. Ẹni pẹ́ kú o. Ẹ wo. Bẹ́ẹ̀ ṣe wẹ̀ làbàkẹ́ lórúkọ mọ́mì yín. Ẹ ti mẹ́rin ẹ̀dẹ̀ ti bímọ méjì. Orúkọ àkọ́bí yín jẹ́ Yusuf. Ràn yín lọ́wọ́ fún kíni? Kí ló fà? Kí lè ṣe tẹ́ fi wà ní missionary position? Kúnlẹ̀ kò yọjú sẹ́yìn. Mi gbọ́. Kúnlẹ̀ kò yọjú sẹ́yìn. Ẹ ṣe ráṣì. Kò sí tó ṣe ìyá. Bàbá ìdè kan mọ́. Ẹ̀jẹ̀ ẹ má ṣe abẹ́lé mi lórí. Ẹ má ṣe abẹ́. Yé! Abẹ́ yìí wọ orúkú. Yé! Gbọ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn lóṣù bá ti tán. Mi ò fẹ́ lọ mi ò bá. Kí ló ṣẹlẹ̀? Ẹ bá bàjẹ́ owó. Yosibi, kí ló ṣe? Bọ́dà SAAMU bá ṣe rí nìyẹn. A ti bí wọ́n pé kí ló ṣe wọ́n sọ̀rọ̀. Ẹ ní sùúrù o. Kẹ́ ní sùúrù. Ariwo tẹ́ ń pa yẹn gan ti pọ̀ jù. Ẹ rí bó ṣe ṣe ni. Bóyá ṣe bẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tán. Wọ́bí. Yosibi. What is the problem? Kí ló ń ṣe tó ń rọ́ mi lé ẹ lórí? Òyì ń kọ́ mi ni. Ó wá ń ru mí wá láti inú. Kí ló mú yín? Òyì ń kọ́ ẹ. Ó wá ń rún ẹ wá láti inú. Ṣé rí pé ẹ̀ ní làákàyè òyì ń kọ́? Lẹ wá mú wá síbí, lẹ bomi lé lórí ṣé ẹ fẹ́ pa ni? Ta ti ń bèrè látàárọ̀ Yosibi èdè sọ̀rọ̀. Bọ́dà SAAMU wá dé ìsìn wọn sọ pé nǹkan kan ló ń ṣe yín. Fọmọdé sọ pé bí bọ́dà SAAMU lọkọ yín sí, ẹ máa bínú ni. Fọlábàlẹ̀ ó dẹ̀ ti sọ nìyẹn. Ó ti sọ nìyẹn o. Ọlọ́mọ ló mọ ojú ọmọ wo. Ìyá ọ̀rá filẹ̀ bẹ́ẹ̀. Ó ń ṣe ẹ wá láti inú ó ṣe bí ẹbí òyì. Ẹ mọ̀ pé tó yìí bá ń kọ́ tẹ́ bá ń rọ́ mi lé lórí jù ó lè ní faibo boris. Faibo orí ó máa ní faibo boris orí ẹ̀ lè máa wọ orúkú. What's this? Pẹ̀lẹ́ Yosibi. Ẹ wo arábìnrin kan ló pè mí ọlọ́mọ ń sick ó ní kí n sáré wá bá òun wò mí mọ̀ bóyá mo jẹ́ dókítọ̀ ó ṣàpè mí àmọ́ òpè ni ló ń ṣọ̀lá ọ̀dọ̀ ẹ̀ ni mò ń lọ ó ní. àwọn tó ṣe 1 2 3 4 5 6 ẹ gbà 6,000 yẹn 52 ní kẹ́ nọ́mbẹ̀ ó máa kó 800 kẹ́ fi 400 kẹ́ fi gbé cab dé hospital ẹ dẹ̀ mú 200 ẹ fi oúnjẹ fún láàárọ̀ ẹ mú 200 ẹ fi oúnjẹ fún lọ́sàn ó rí pẹlẹbẹ ó ti pẹ́ pẹ̀lú iye ẹ̀dùn tata kó tó di pé ó dé gbòòrò òwe ìsáré káwó pọ̀ 200 kẹ́ fi oúnjẹ fún láàárọ̀ 200 kẹ́ fi oúnjẹ fún lọ́sàn kẹ́lẹ́ fi 400 kẹ́ fi ṣe kíni. fi gbé báìkì tẹ́ bá dé hospital mo mọ̀ kàn gbà péré jù lọ́wọ́ yín wá gbà 52 ṣé pé wọ́n yẹn ti pé ó nìyẹn àmọ́ tẹ́ ẹ bá wá dé hospital tó bá wá ṣàyẹ̀wò tán tó bá wá lọ jẹ́ wípé oyún ni Yosibi ní tẹ́ ẹ bá ná 5 naira nínú owó mi gbogbo yóò ní délé o bí ṣeré o bí àbúrò ló jẹ́ sí mi tó o bá ti débẹ̀ kó o ṣe fáńdíìsì dáadáa ṣóyún ló ní àbòyún kọ́ tó bá ti jóyún ní kíákíá fílẹ̀ síbẹ̀ kó má kó mi bọ̀. Irú eléyìí rí ìfẹ́ yìí ga o. ó ṣí èrè ni orí ẹ ti bàjẹ́. Bọ́dà SAAMU tó bá tẹ̀jú bí 2,000 ẹ fún wa. kí n fún ẹ ní 2,000 o máa lọ síìkì ni o tó o bá ẹjọ tí o bá síìkì kí ni mo ṣe fẹ́ fún ẹ lówó fún ìwọ kan dáńkú bí nǹkan mi orí bí àdó ó dàbí tó fi ń létí ro ẹ kẹ́kẹ́ gbé lọ sọ́sìpítù kíákíá sí. Pẹlẹbẹ bámi lẹja gbígbẹ
tata o má jẹ́ kí tata ṣe yẹn má jẹ́ púpọ̀ o. Yosibi ẹ dúró bọ̀dá Sàámú tó wá kówó lè pé ká gbé yín lọ sí hospital kí ni ká sọ fún wọn. Hospital kọ́ hospital ni. I'm downtown, finna get me some to eat. You tryna come scoop me? Uncle Ekason, ẹjọ ìyá agbárí yẹn kọ́. I don't know what you talking, nigga. I've been here the whole time. What you trying to say? Uncle, ṣé kò sí? Ṣé nǹkan lẹ́ ń gbé lọ́dọ̀ ìyá ológi ni kí wàá ní gbogbo access yìí? Tẹ́ bá fẹ́ sọ access kẹ̀kẹ́ gba ìkò yìí lọ. Ìyá agbárí yẹn. Kí ló ṣẹlẹ̀? Ìyá agbárí yẹn ni obìnrin gàrí. Kò tún sí gbárí yẹn ń bí. Èmi náà wò pé bí akẹ́mi gan kí n kàn sáré jẹ nǹkan kan tí wọ́n máa jẹun bì kó tó di pé mo lọ síbi tí mò ń lọ ni o. Ẹ lè ti pè. Ní sùúrù ọmọdé ni ẹ má jẹ́ kó fún ẹ bàjẹ́ rọra dúró jẹ́ kí n bá yín pè. Gbárí yẹ! Gbárí! Wẹ́rẹ́ wo ló lọ fún bẹ̀yẹ? Ó ṣépè fún yín ni. Dárí ìgbèmọ̀ ló fà wèrè wo nìyẹn. Ìbá kan fẹ́ róúnjẹ ni. Ìbá kan tó bẹ̀ tó fẹ́ róúnjẹ lọ́wọ́ ẹ̀rẹ̀. Àwọn kọ́sítọ́mà wèrè wo ni? Mi ò dílé tí ẹ má pè mí pa. Kí ló dé? Ẹ jọ̀ọ́, ta ló kọ́kọ́ dínà ìméjì? I've been here the whole time. Mama, where you been? Where you Ta lélẹ̀? Ó jẹ́ sọ̀kọ́ sí mo gbọ́. My nigga! Yo, you good, bro? How you doing, nigga? I came all the way from downtown to Upton just to get me something to eat. I'm killing you, nigga! That's my G. I came all the way from Hot Kitty to Hakole níbí. That's it, Láti bro. róúnjẹ níbí. Wow. Ó bá mi ṣe é. We ain't playing. We ain't playing. Ìrẹsì 200 naira. Ẹran kan, ẹyin kan. You want to buy the rice 200 naira? Telling you, bro. Ẹyin kan ìran kan, rice 200 naira. I'm killing you, nigga. I'm feeling you too. Ìyá agbárí ọbẹ̀ dúdú náà. Àbórí ẹ dàrú lọ́rùn ẹ̀ ní ọbẹ̀ ta ló dúdú. Yóò jókòó sílẹ̀ yí ẹ̀ kó jẹ bẹ̀ ìyá ẹ̀. Kí ló dé? Ẹ má bẹ̀rẹ̀. Ẹ mà gbà mí kẹ́ ẹ̀. Wọ́n fẹ́ ru oúnjẹ náà dẹ̀ fẹ́ pa mí. Rice 150. Ní kí ni? Èmi ò ta ráìsì 150 bí báyìí. Abọ́ ike kan báyìí 100 naira ni. Ó yá 200. FC o. Tó bá dẹ̀ ti tà fún tán, èmi máa rice 100 naira. Ẹyin mẹ́rin. Ẹyin kí ni? Ẹyin mẹ́rin. Irọ́ mẹ́wàá ni. Lẹ́nu ẹ̀ sí mi ni ṣé wọ́n ní kó wá yọ ayé lẹ́mìí mi nàbí wọ́n ní kó pa mí? Méjèèjì. Kókó ń tẹ́ ẹ ṣe pè mí wá bí. Sẹ́wọ̀n kébí ò tí ì rí sá. Sáyìn ní sẹ́mi náà ló fa gbogbo ilé ìbáyà bí báwo lẹ fẹ́ rò sí. Bùdá Sàámú bá ṣeré ni ẹ ṣe bí ọmọ mi kékeré tẹ máa ń bá ṣeré yẹn owó ní táífọ̀dù mú. Táífọ̀dù mú òun wá dà kí ló wá ṣẹlẹ̀ ewu wá lè wé tẹ̀ ń tọ́ yìí ṣé inú yín dùn ẹ fẹ́ ṣe bẹ̀ pọ̀ mọ́ yín ní táífọ̀dù ni. Rárá o. Ewé kí wá ní gbogbo ilé ìtẹ́ ìwá kólẹ̀ yìí. Torí ẹ̀ náà torí táífọ̀dù yẹn náà ni mo ṣe kó gbogbo ewé yìí jọ pé kí n pò pọ̀ fún kárẹ̀ lè yá. Ẹ̀yin mú oògùn táífọ̀dù. Bùdá Sàámú ṣé gbogbo ìwà yìí sìn ewé ìrẹ́lẹ̀ ìbẹ́pẹ ti ewé òwú pupa àti ṣòfẹ́ gbélé mi lónìí gbé sílẹ̀ ń bí àti ọsàn jágọ́yìn. Ọsàn jágọ́yìn. Bẹ́ẹ̀ ni àti ẹyin ìbílẹ̀. Ẹyẹ ìbílẹ̀ náà máa tún wà nú ẹ̀. Ó máa wà nú ẹ̀. Gbogbo àwọn kan iná máa kó papọ̀. Gbogbo ẹ̀ lẹ́ máa kó papọ̀. Wọ́n máa fi wo táífọ̀dù. Ó máa sá lọ lára ọmọ náà ni. Sá lọ. Láíláílàlá o. Láíláílàlá o. Láíláílàlá o. Ẹ jọ̀ọ́ wá ń bí. Ọmọ wo lẹ ní nǹkan ṣe tẹ́ ẹ fi ka gbogbo adúrú nǹkan ilẹ̀ fún tẹ́ ẹ fẹ́ lò fún náà. Ṣèbọ́ ọmọ mi tẹ máa ń bá ṣeré yẹn ni. Lọ́mọ kékeré tí ò ti jọmọ ọdún mẹ́fà yẹn lọ. Òun lè fẹ́ du gbogbo nǹkan yìí fún. Òun náà ni. Ẹ jọ̀ọ́ ṣé nínú ẹgbẹ́ tẹ́ ẹ wọ̀ ẹ fẹ́ mú ọmọ yẹn àtòun náà ẹ fẹ́ mú ọ wọnú ẹgbẹ́ ni. Tẹ́ ẹ bá wo ẹgbẹ́ tí ò bá jẹ́ pé ẹ wà nínú ẹgbẹ́ kan tó serious tẹ́lẹ̀ jẹ́ high post nínú ẹgbẹ́ yẹn báwo lẹ ṣe mọ́sán jàgọ́yìn báwo lẹ ṣe mọ ewé ìrẹ̀lẹ̀ ìbẹ́pẹ tó lálákọ̀wé ni mo mọ̀ yín sí ẹ wá fẹ́ clown gbogbo ẹ̀ pátá ẹ wá ní ẹyin ìbílẹ̀ báwo lẹ ṣe mọ̀. Ṣé ó di dandan kéèyàn wà nínú ẹgbẹ́ kó tó mọ gbogbo yẹn ni. Tó o bá sí nínú ẹgbẹ́ o ò lè mọ ọsàn ìjàgọ́yìn. Mínísítì lárúkọ ti ń ṣiṣẹ́ tẹ́ ẹ bá sínú ẹgbẹ́ ẹ lè mẹ́yìn ìbílẹ̀ dúdú báwo lẹ ṣe mọ gbogbo ẹ̀. Bùdá Sàámú kò di dandan kéèyàn wà nínú ẹgbẹ́ kó tó mọ gbogbo ewé yìí gbogbo ẹ̀ ni mo mọ̀ ẹwẹ́ eléyìí sìn fèmí kú fọ̀la dìde ni kí wá sàn kan fún mi tẹ́ bá ní ọmọ tó jàbíkú ẹ gbé wá fún mi tí má po gbogbo ewé yìí pọ̀ fún ara ẹ máa yá. Mi ní lábìkú ẹ̀yin lẹ ní jíìn
ẹ̀yin lẹ ní jíìn àbíkú lára ẹ̀yin lẹ ní jíìn àbíkú tẹ̀ ń bá àbíkú jọ ní ilé ni ìwo tí mo dẹ̀ ń wọ́ ọmọ ẹ̀ mo ti mọ̀ pé lóòótọ́ náà ọmọ yìí ò lè dá pé pẹ̀lú bó ṣe wùwà àbíkú ni àbí. bùrà Sàámú ṣé tútù bẹ̀rẹ̀ kan maríṣẹ́yọ̀ káàkiri ni. sọmọ tó bí tó já pé tí ò kì í ṣe àbíkú ọmọ tó ṣe síkú sẹ̀ ṣé ló máa ṣe bó ṣe ṣe yìí ìwé yóò ṣàbíkú. ẹ wo bí ṣẹ́kẹ̀mí máa lọ ọmọ tẹ̀ ní kí wá bá ń bí òun lẹ sọ pé kò sí lára ǹdìbà tí táífọ̀dù mú yìí òun tẹ́ ṣe pè mí sẹ́wọ̀n kí mi mọ kókó ẹ̀. ẹ tí lè lọ o ariwo yín lọmọ yẹn ń pa o ó ń sùn bóyá kẹ́ dúró tó bá jí. kí n dúró. bẹ́ẹ̀ ni. tọmọ yìí bá jí kó bá dẹ̀ rẹ́sì dáadáa kó jàrọ̀ ọ̀la ló tó jí kí n sùn bí iná. ṣé inú yàrá kan náà lèmi àti ìjọba máa sùn àti má máa sùn bí. Bọ̀dá Sàámú. èmi ò wọṣọ sùn o. ẹ ti dé nìyẹn. sẹ́yìn máa wọṣọ sùn. ẹ ti dé téèyàn bá rí yín wọn máa béèrè yín ẹ bá ti dé tẹ́ wọn máa sọ ìsọkúsọ ń bẹ̀. kéèyàn àti ìjọ sùn rúùmù. kẹ́ẹ̀ máa wọṣọ kéèmì náà máa wọṣọ. ẹ̀yin lẹ mọ̀. nítorí àlàáfíà ọmọ yín. ẹ jẹ́ kọ́kọ́ mi mú yín. ẹ tẹ́tẹ́ mi bí yìí. Bọ̀dá Sàámú. ẹ sọ pé ewé kí ni ta ló ń lù. ẹ má fọ ọkọ ọmọ mi o. bóyá erí bí eré mi àmì. orí ẹ ti bàjẹ́. Bọ̀dá Sàámú. ẹ má nà ọmọ fún mi o ẹ má nà ọmọ fún mi o. gígìrín kó gún ẹ láyà fèrè tó wà láyà kó tájà lù. jí kò tó. Brasam. ta ni mọ́tò yìí. mi ò mẹ́ni tó ní mọ́tò. kí ni ṣòro tó níná tó yọ lọ́hùn báyìí láì ṣobìnrin bákan máa ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ báwo ló ṣe fẹ́ má rí lọ́jọ́ ayé ẹ̀ náà o ti dínú jù idiot. ta ni mọ́tò ẹlẹ́rìí ẹ̀yẹ́ mo bẹ́ sọ̀rọ̀ mo ní ta ló ní mọ́tò yìí. recap. àlejò Yosibi ló ní mọ́tò kì í ṣe pé mi lẹ́ni yẹn wá. àlejò Yosibi ló ní mọ́tò yìí. àlejò Yosibi inú ilé náà méjì jọ látàárọ̀ ó tilẹ̀kùn. òun àti Yosibi jọ tilẹ̀kùn mọ́ rí. láì ṣe lesbian torí Ọlọ́run Yosibi àtobìnrin kan ṣe máa wá tilẹ̀kùn mọ́ rí látàtàárọ̀ báyìí. ọkùnrin ni o ó ga ó fáìn gan ṣe ibo bíbá yìí sexy díẹ̀ sí ọmọ yẹn ó fáìn gan ó fáìn ó ga. ẹni tó wà nínú ilé pẹ̀lú Yosibi ga ó fine. ó fine gan. ó ní sexy face. yes sexy. tẹ bá rí ẹ máa fọ́. nítorí kó dárùn gbọ̀n sí mú èyí dárùn gbọ̀n sí ó ga bí mo ṣe ga ó wá rí bí mo ṣe rí ó tún ga jù mí lọ ní èmi àti ẹ̀ta ló wá fine. ó fine jù yín lọ. ayé ìmọ̀tò wa bàjẹ́ kẹ́ iṣu fèrèké bá ṣe àwọn ọmọdé yìí owó tẹ̀lé wá fún Yosibi láàárọ̀ nbí tó ní pọ́ùn ara òun òyà pọ́ùn fẹ́ lọ sọ́sibítù tí mo fẹ́ lọ sọ́sibítù kò wá lọ sọ́sibítù ọmọ ni. wọ́n làwọn ò lọ o. òun lòun àtọmọkùnrin kan tó wá wà nínú ilé ọmọ yẹn dẹ̀ ga ó lè rí irú kan tí mo ní ló ní ó tún fà jù mí lọ nínú ilé yìí èmi kó wọ́n fún pé kó lọ sọ́sibítù kó dẹ̀ lọ. Yosibi ọlọ́mìdà. ẹlẹ́rìn èlé kí ló dé tó ń sọ gbóró nǹkan báyìí fún Brasam. Brasam nǹkan tó máa ń fẹ́ gbọ́ nìyẹn tó máa fi wọnú ilé ìṣẹ́jú kan gbogbo ẹ̀ máa búlọ̀. kí ló ṣẹlẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ní kàlẹ́ ní kí ló ṣẹlẹ̀ ní àbúrò yìí. olórí burúkú ẹ o bá bẹ̀rẹ̀ sí í gbá orí yìí ti yí dànù ó ṣẹlẹ̀ tí wọn lọ́nà ní òní fíẹ́sì tó kì tèmi lọ ó wá bá síbi òwò agbórí ẹ̀ láyà ọmọ ọlọ́mọ tó lára ẹ̀ ò yà ẹ̀rọ máa sì bí ẹ̀rọ máa sì bí tèmi ayé ẹ ti bàjẹ́ máa pa ẹ́ sínú bí máa dáràn sí ẹ lọ́rùn. Bọ̀dá Sàámú kọ́ lè ṣe máa ṣe bẹ́ẹ̀ torí ẹ ti dàrú bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ báyìí ẹ gbọ́ Yosibi ní bọ́dá yìí. ọ̀nkú ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú ṣe gbọ́ Yosibi ẹ pẹ̀lẹ́ rọra. ẹ̀gbọ́n ni. ẹ̀gbọ́n wọn ni. ẹ̀gbọ́n ni. ẹ má bínú ẹ wo bí ẹ̀gbọ́n ẹ̀yin lẹ fà yín náà ẹ bá ti kọ́ ẹ̀gbọ́n Yosibi síwájú orí yín àbí kẹ́ ẹ ní kọ́ bá yín ṣaṣọ kọ́kọ́ ẹ̀gbọ́n Yosibi ẹ̀gbọ́n Yosibi. kí ni gbogbo eléyìí what's all this? ṣe mú fún yín lówó mo ní kí ẹ gbọ́ hospital lọ ẹ̀gbọ́n ṣe ìmọ̀ ìpírẹ́tì ọ̀la ńlá
I gave them 6K to take her to the hospital. To wà lẹ́gbẹ̀lé. Ṣé ìgbé lọ ni? Ní kíni owó wo látàrọ? Owó tẹ́lẹ̀ lẹ́yìn tí fi ṣẹja gbígbẹ. Ó fowó tèmi rẹ̀ ẹja gbígbẹ. Ṣé ebi ló ń palẹ̀ fi ń dòmí lé lójú? Ìdùnnú sórí pẹ̀lú gbogbo rádaràdà tó ṣẹlẹ̀ bí tí mò ń rí ìsinsìn ó tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ lẹ́yìn. Àbórí yín bu ẹ ṣí èrè ni nínú ni mò ń pọ́n yín lé. Ẹ lè ṣe bí wèrè ẹ fẹ́ máa ṣe bí gidi bá ṣe bẹ́ẹ̀ sí mo ṣe yìnyín tó ń sin ni máa gbòrí lébẹ̀ yẹn máa gbẹ́ ẹ níko máa gbẹ́ ẹ níko orí yẹn máa dálú ni ní kí ni mo rò kó rí ò pé òun á sọ́ọ̀sì pé ó fẹ́ bu kúrò bí máa jó táyà yẹn máa fọ́ gbogbo gíláàsì mọ́tò fọ́gánáísà kankan ẹ̀ ní rí ní gbogbo agbègbè rárá òun ní kí ni tó bá bí ẹ jáde mo sọ̀rọ̀ tó bá mọ̀ pé gbọ̀n ló jẹ́ lóòótọ́ ìwọ mú fún mọ́fàníṣ kó mú kúrò bí àwọn wá lọ dé tàǹsì wọn wá lé èèyàn tọ́jú ọmọ èèyàn tọ́jú oyin gbórí lébẹ̀ yẹn o. Bọ́dà Sàámú ṣé ilé ni ò lè gbórí léjìká ẹ̀gbọ́n wọn ni àbí kí ló dé gan pàápàá. pẹlẹbẹ mo sọ fún ọ ní ìsìn kó o sì gbọ́ tí ọ̀rọ̀ bá délẹ̀ tí o bá sí lẹ́yìn mi o máa yọ tán. Bọ́dà Sàámú ṣẹ́yìn jọ lọ èmi ayọ́ tán. Bẹ́ẹ̀ni ọmọ báyìí máa ń tọ̀nà sórí kándù tó máa ń tọ̀nà sórí kándù tó máa yọ gẹ̀rẹ̀gẹ̀ àti bí àyà ni wọ́n ti máa bẹ̀rẹ̀ sí ní yọ ṣíìn ó máa yọ mẹ́rin kọ́ dòròró sórí iná ni ṣíìn wọ̀ ẹ̀yẹ jẹ́ kúrò bí tó wà yẹn ẹjọ́ méjì ẹjọ́ dìde bẹ̀ kẹ́lẹ́ lọ mo dúró dè yín ta má do táyà mọ́tò ẹ̀ máa fọ́ gbogbo gíláàsì mọ́tò. Wo Ìdùnnú ṣé gbogbo máa tó jáde tó kàn rántí tó ń pariwo yẹn ìyẹn ò kàn mí ìwọ gbogbo mo ní láti bá sọ̀rọ̀ sórí ilé mi yìí èyí ló máa tẹ̀lé mi padà lọ sẹ́kọ̀ọ́ so kò dìde ìsìn kó bọ́ sínú mọ́tò tó wà ń ta yẹn àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ni ṣó ti gbọ́. bọ́dá mi ò lọ sẹ́kọ̀ọ́ mi ò lọ sẹ́kọ̀ọ́ ẹ wò ẹ má yọra yín lẹ́nu mi ò lọ sẹ́kọ̀ọ́ má wà òkè bíbá yìí bọ́dá mi ò lọ mi ò lè fi gbogbo àwọn ará lé mi lẹ̀ náà mi ò lè fi wọ́n lẹ̀. Èmi ti mọ̀ pé wọn ò ní dá yín lóhùn ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu ṣe rí àwọn àti bọ́dà Sàámú tán jáde yìí mi ìmọ̀ táwọn méjì jọ dì sí o they are like 5 and 6 ẹ wo ẹra fi wọ́n lẹ̀ sí bíbá yìí o. báwo lẹni tó jáde àti òun báwo làwọn méjì ṣe jẹ́. ọ̀nkú èmi ò mọ̀ o. Dárí ẹ̀jọ̀ tí wọ́n náà ọmọ yìí níjọ. Ṣẹ́mi ní 1,000. Ní kíni? 1,000 naira ṣẹ́mi. Sàámú. Ní kíni yẹn? Ní kíni pé kò bá mi ṣẹ́wó. Láàárọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ni láàárọ̀. Tí mo ẹ̀ṣẹ̀ ń jáde. Tí mi ò tí ì tà. Lọ gbé 1,000 naira wá tó ní máa bẹ́ẹ̀ ṣẹ́. Bẹ́ẹ̀ni. Sàámú ṣàánú mi torí ọ̀dọ̀ má jẹ́ ń bẹ́pè fún ẹ láàárọ̀ yìí. Wà bẹ́pè fún. Máa bẹ́pè fún ẹ ní. Kí ló ṣe gan? Wọ́n bó ṣọ́ rẹ̀ sí mi ní wọ́kùnrin yìí. Wọ́n rán mi sí ẹ ní. Wọ́n rán mi sí ẹ ní. Ṣé mi lówó ni mo sọ ṣẹ́ mi 1,000? Mi ò ní change. Ìyẹn ló máa sọ. Mi ò ní change mi ò tí ì tà láàárọ̀. Wà náà ní change ní change ní yẹn wà á yàn dáadé kó bá pariwo lórí ẹ̀. Èwo ni tó o ta lánàá ni? Àbúrò àná ó ti lọ dànù ni. Àárọ̀ kùtùkùtù. ọ̀dà nígbà tẹ́ ẹ ti rí change bẹ́ẹ̀ tó mo ti sọ fún yín kí tó gbé yín pé mi ì ní change ẹ̀dẹ̀ ní ẹ máa rí change bí. nígbà tẹ́ ẹ ti wá rí change ẹ mú 1,000 naira wá ẹ jẹ́ kí mi ṣiṣẹ́ lọ tí máa ṣiṣẹ́ lọ tí máa dé máa fún yín change bí báyìí ẹ mú wa. Èmi ò mọ̀ pé lọ́pọ̀lọ́ báyìí lórí à ń dàbí láàmú látàtàárọ̀ káàkiri ó dà èmi tí wàá rò báyìí èmi rò báyìí ṣé bó ti mọ tí mo ti bọ́ lẹ́sìn jákèmí lọ síbi tí mò ń lọ kí wọ́n wá ṣiṣẹ́ lọ káàkiri tó bá dé alẹ́ kó wá gbowó ẹ̀. ẹ̀pọ̀ síbò ẹ̀gbọ́n balẹ̀ máa ní kí n lọ kí n wá gbowó. o ní làákàyè ní orí ò pé ládùúgbò tèmi ṣé mo fẹ́ fọ́ fún ẹni gbogbo ọ̀rọ̀ òṣì tó ń bẹ̀ sọ kí wọ́n fún ẹ ní 1,000 kó wá lọ kó wá lọ fẹ́ padà. èmi ò ṣọlẹ̀ ẹ mú wá máa lọ máa bọ̀. ṣebí jọlẹ̀ ṣé wọ́n kọ́ lè sojú tèmi ìwọ náà lọ kó padà wá kó wá gbowó. ọ̀nkú ẹ wà ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ róúnjẹ ni. mi ò róúnjẹ lọ́dọ̀ yín ni. Kí ló dé? ibi tí mi ti máa ń róúnjẹ. ẹ wọ ọbẹ̀ mi dẹ̀ dóúnjẹ mi dùn. ló mà wá dáràn báyìí. ojú ọbẹ̀ náà ló àbí? bí bójú ọbẹ̀ mi ṣe dà mo mà wá sí nǹkan. Fọlákẹ́ wá níbo ló ń lọ? ṣe bóúnjẹ mo tẹ́ sílẹ̀ mi bá wá róúnjẹ lọ́wọ́ mi. Èwo ọ̀dọ̀ alájà onídìí àdúgbò lèmi ti róúnjẹ báyìí. ṣé bó ti jóúnjẹ mi rí? Ẹ̀wọ̀n ẹ má wọlé máma bá yín rà létà ṣe ti bọ́. Fọlákẹ́. ó ti wá ń dojú ẹ̀ báyìí. wọ́n náà wò bá mi róúnjẹ mọ́ kí ló dé? irọ́ o ẹ gbà mí kẹ́ alájà onídìí àdúgbò
ọ̀dọ̀ ìná tún lọ alákọ̀ọ́kọ́ mo mọ̀ kí ibi tí yẹn náà lọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ sọ fún mi ni ibi tí òun lọ nìyẹn gbogbo àwọn tó ti kọjá náà gbogbo nǹkan tó ń sọ fún mi kódà àwọn ò bá mi róúnjẹ tèmi náà wàá bá mi tẹ́ wá gbà mí mo dáràn o. ẹ pẹ̀lẹ́ o ẹ kú jókòó. ẹ ṣé goma thanks for your patience. kí lẹ́ni iṣẹ́ ní ìdomi. mo ní ìdomi. mo ń bọ̀ fún mi. rice 150. ẹ̀rín yìí náà lè fi ń kó wa jẹ orí tí yín náà la ṣe wà ń bí. ẹ bá mi ta dáadáa o ẹ bá mi ta dáadáa púpọ̀. ok ma ṣe pé orí tí yín ni mo máa ta dáadáa fún yín ẹ̀yin náà ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ ṣe pé nísìrè má kú. ṣé báyọ̀ ń bí ni. kí ló ṣẹlẹ̀. ẹ má bọ̀ mí jọ. ẹ wo ètè má disturb mi alájẹ tó ń jẹ fún mi jàre gbogbo ọlọmọdé àlòkẹ ní sùn. ó dáa mo ti gbọ́. eléèlò lẹ́yìn fẹ́ eléèlò ní 200 ẹ ṣe sísítà pupa. Yẹmi. bébì ṣé wọn náà mọ̀nà bí báyìí ẹnu ẹ dùn wo mo fẹ́ rí oúnjẹ jẹ́ kí n ṣe tọ́lù bàbá wa báyìí ṣe gbọ́. Guys, inú mi dùn mo máa tí mo ń sọ̀rọ̀ fún yín lélẹ̀ this particular spot tí mo ń sọ lélẹ̀ tẹ́ ẹ bá jẹ oúnjẹ yìí ẹ máa enjoy ẹ oúnjẹ woman yìí dùn gan-an really oúnjẹ yìí dùn. well bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ṣá nǹkan tó bá ti sọ ṣá confam ṣé wọn pé tó bá sọ̀rọ̀ lọ́fíìsì náà mi kì í yẹ̀ ẹ́ lẹ́nu wò nǹkan tó bá ti sọ lábẹ́ gbé wò kí n parọ́ tiẹ̀. ẹ fi ọlẹ́ ebi tẹ̀ ń pa ẹ̀mí where is the woman. pọ̀ dúró náà láàrin torí bó ṣe ń ròyìn woman yìí ó dà pé ìwọ ọmọkùnrin yìí ó kì í jẹun lé o. gbàgbé ẹ kí ni gbogbo àná la mọ ibi tó ti ń tóúnjẹ tó wà pa àbí ẹ nà confam bọ guys ẹ dúró náà wọn kàn sọ sí mi lọ́kàn mo rò pé wáyé tá a ṣe contract seminar tó ń bọ̀ yẹn wáyé tá a ṣe contract ẹ̀ fún woman kó sóúnjẹ fún wa. oh you are making sense àbí kí lè feel. yes na we are expecting about 700 guests so ó yẹ kó lè handle ẹ̀ náà. owó ni woman yóò ní tí a bá gbé owó fún woman yìí pé kó wá ṣe oúnjẹ fún wa oúnjẹ tèmi pariwo pé ó dùn yìí mo sure pé máa ṣe oúnjẹ tó better yìí tí mò ń sọ yìí àbí kí lè feel anyway ẹ̀yin ẹ ní òun bíbá àlejò lẹ́yìn ẹ wá lọ jókòó ẹ lọ jókòó síbẹ̀. hello wọ́n máa tó jẹ yìí dàbà yìí. yóò sì tálẹ̀ ń béèrè. wọ́n máa tó jẹ yìí mò ń béèrè. tó ń tó ń jẹ ń bí. yes. gbáríyẹ. ṣe gbáríyẹ or something like that. ẹ wàá pè ní ẹ kọ́lẹ̀kùn ni. mo ti kọ́lẹ̀kùn mi ò rí wọn. kò dáhùn. ó dà. tí bá tiẹ̀ ní nọ́mbà wọn màá ti pè wọn. èmi tí ẹ ní nọ́mbà ẹ kò ní ìdí kí n fún yín nọ́mbà nígbà ṣe bó lórí oúnjẹ lásán ni. oúnjẹ yìí ni. ẹ ṣe máa wá ní nọ́mbà nítorí ẹ fẹ́ wá rí oúnjẹ. ẹ lè understand ọkọ tí mò ń sọ. ẹ̀yin ìmárì ni ẹ wo bí ẹ dúró báyìí jẹ́ kí n bá yín pè ó ní bá a ṣe máa ń pè. bẹ́ẹ̀ ẹ ti pè tẹ́lẹ̀. guys bẹ́ẹ̀. yes. gbáríyẹ 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 kọ́ ẹ ti pè tẹ́lẹ̀ náà àbí. mo ti pè wọ́n mi o. gbáríyẹ kò sí nílé torí mo ṣe pé yẹn èpè ló yẹ kó fi dá mi lóhùn. èpè kẹ. tó bá jẹ́ pé wà nílé tó bá ti gbọ́ gbére ní orí ní dàrú ní àbámọ̀ kò wà nílé nìyẹn. oúnjẹ dùn lóòótọ́. ẹ mọ̀. àmọ́ ẹni tí ò bá dóko bàbá ẹlòmíì ló máa ní pé kò sí oko tó tóko bàbá òun. kí lẹ mean by yẹn. ẹ ṣàfihàn ibòmíì tí wọ́n ti ń tó oúnjẹ gidi ó wà bàjẹ́. ẹ wo oúnjẹ ilé mi fẹ́ mo ti taste oúnjẹ ilé mo like ẹ. ṣé ẹ ráwọn yìí at office mo ti ń kó wọn. oúnjẹ woman yìí dùn. kọ́ máa bọ̀ láti London tí ò bá sílé wọn kì í gbà kò sí bí ni ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ máa mú yín débì kan ẹ máa gbádùn oúnjẹ nìyẹn. ẹ máa like ẹ̀jọ̀ oúnjẹ gbáyẹ̀rì lọ ẹ já lọ síbẹ̀. I'm fucking serious. You mean it? When you get there, you love the food. You don't mean it. When you see the ojobe, you will muyan. You will oníṣìnà ní mi sọ pé muyan yàtọ̀ sí muyan. I mean when you see the ojobe that you will muyan. Muyan jẹ. Muyan. Now I get it. When you see the ojobe, you will muyan. You mean it? You put the food in your mouth. Wow. No, let me explain. When you put the food in your mouth, you will love the food. You want to come back, padawa. You come back, padawa. Wa mojobe muyan. Wonderful.
Mo like ọ̀gbẹ́ni. Mo yẹn ń jù ló yẹn ń jù. You're my G. My G. My G. That's the shit, bro. That's the shit, bro. Let's go there. Ǹjẹ́ kò tẹ̀ fẹ́ máa ká ló lọ bẹ́ẹ̀? No, ṣeré kò sí lẹ́ni. Ẹ má dara yín láàmú kò sí lẹ́ni ẹja lọ. Ẹ ká sọ mọ́. Ẹ ká sọ mọ́. Sùúrù wà. Okay, ma. Báwo lẹ everything? Fine, ma. Ṣé mo kó fine gan? Thank you. Thank you. Ó wá mọ̀ kó jọ. Okay. Ṣé ọ̀dọ̀ Alájò ní ìdí àdúgbò sí mi? Of course, ilé mo ti ń jẹ. Jọ ṣó lè ṣe favour kan fún mi? I'm old enough to be your mom now. Of course, ẹ tó bí mi lọ́mọ. Mo kàn fẹ́ wojú oúnjẹ òun ni o. Kò sí nǹkan mi jẹ. Mo kàn fẹ́ wojú ẹ̀ ni. Kí n kàn wo bójú ẹ̀ ṣe rí ni. Okay. O ṣé. Thank you. Ojú oúnjẹ ọ̀nà rè. Lórí bàṣàbàṣà ẹ̀. Láwọn èèyàn dé ètò síbẹ̀ tó ń jẹ́. Ọlọ́mọ má jẹ́ kó jẹ májèlé. Èmi náà mọ̀. Tó ṣe wáyé mi kan táwọn èèyàn jókòó síbẹ̀ tó ń jẹ. Tó dàbí ojú ẹ̀ ṣe rí ó ti wà so obvious pé kó lè dùn. Kó lè dùn. Ẹ̀yin máa wo. Dúkùrò tó yìí. Kí lè rí jẹnu oúnjẹ? Kíkẹ́ pọ́. Ṣé oúnjẹ lélẹ̀ náà ẹ̀dẹ̀ ń jẹ́? Ẹgbà. Gbọ́dọ̀ mi. Ó ga o. Ní mo bàjẹ́ kéèyàn jẹ májèlé. Irúkírè. Wọ́n lè jókòó jẹ. Wọ́n Ọlọ́run á fún ẹ lé. Tẹ bá gbé ẹsẹ̀ kan bẹ́ẹ̀ má gbá etí. Ẹ gbà lọ́wọ́ mi. Gbà lọ́wọ́ mi jọ. Ẹ̀jẹ̀ kìíní, ẹ̀jẹ̀ kejì, ẹ̀jẹ̀ kẹta, ìkẹrin, ìkarùn-ún. Ẹ wá gbóúnjẹ fún mi. Kí ni mo bọ́ rọ́bìṣì yìí? Torí oúnjẹ tó gbé lọ́wọ́ yìí is 2,000. Wà á dẹ̀ sanwó ẹ̀. Kí ni mo bọ́ rọ́bìṣì yìí? Mo lọ ra oúnjẹ. Mo lọ straight mi lọ ra oúnjẹ lọ́dọ̀ Alájà. Ìwọ gba oúnjẹ o ti fẹ́ jẹ ọ̀fọ̀ oúnjẹ o ti fẹ́ jẹ tán. Ó wá gbé fún mi. Kò possible wàá sanwó yìí bí báyìí. Wàá sanwó yìí bí báyìí. Wá dúró náà ṣé mo mọ̀ pé mo mọ̀ pé oúnjẹ oúnjẹ? Ṣé mo mọ̀ pé mo mọ̀ pé o tó oúnjẹ? Ṣé oúnjẹ ẹja? Lọ́wọ́ sí ìbàlẹ̀ ohun tó oúnjẹ olóúnjẹ wò. Sórí tí iṣẹ́ oúnjẹ ò bá tó ẹ tí ò bá pì á bẹ́tà kò fi sílẹ̀ torí gbogbo ilé tó ń ṣe I don't understand. Jọ ọmọ kan tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀bù mi kí n bóúnjẹ fẹ́ látọ̀dọ̀ mi má pariwo. Ìsọ̀ wèrè wo ìsọ̀ lórí burúkú wo oúnjẹ èédú ló jókòó tì lóúnjẹ oúnjẹ fún rẹ̀. Alóúnjẹ ìṣe is 2,000 mú owó jáde kó fún mi lọ́wọ́ mi màá yẹ̀ o. Ẹ má bá mi jọ má pariwo pé. Kí ló tó gbé mi wá síbi àyìnbá tó mọ̀ pé oúnjẹ wọ̀ kí n tètè jiná? Kí ni gbogbo eléyìí náà? Oúnjẹ ọmọ tètè jiná mi mọ̀ kó tó ṣẹlẹ̀ lénìí ni. Kí ká mọ lọ sí ibòmí? Ọdẹ yìí o, kọ́sítọ́mà mi ẹ̀jọ̀ ẹ má bínú. Bínú sí mi. Ó yẹ kó tún tó kíní dáadáa. Ó yẹ máa bọ̀. Ilé ìlú lẹ̀kẹ́ rà. Ẹ má bínú, ó pẹ́ wa lónìí díẹ̀ ni, kò tètè ṣe ní. Alright. Má bínú. Ṣé bíbá ni? Ẹ mọ́ta gbogbo mọ́ta ẹni tí fẹ́ níbọ̀ ní bíbá. Gbogbo oúnjẹ yìí, a fẹ́ rà. Alájà, bó ṣe rí gangan ló sọ fún yín yẹn. Gbogbo oúnjẹ tó wà bíbá pátá à ń kó lọ. Ẹ fẹ́ rí wèrè àbí? Àwọn tá ti wà mí látàárọ̀, àwọn ayẹyẹ mugu. Ẹ gbé anything lọ anywhere. Ẹ ṣe sùúrù, gbogbo yín náà ni màá dá lóhùn. Ẹ má tán oúnjẹ sínú abọ́ yẹn. Alájà onídìí àdúgbò ẹ balẹ̀ ṣe rí àwọn boys wà ń bẹ̀ yẹn mi ti ń mọ̀ bóyá oúnjẹ yìí gan máa tó wa gbogbo ń tẹ́ gbé kalẹ̀ mo sọ 50,000. Alájà ó kéré àbí? Okay, a máa fún yín 120,000. Baby, jẹ́ ká fún wọn ní 150,000. Case closed. Alájà, ẹ ta oúnjẹ mi níbí yìí. Ẹ máa ta oúnjẹ mi. Obìnrin ni ẹ o, mo fẹ́ kó ní sùúrù o. Kí ló ṣẹlẹ̀? Fi oúnjẹ yìí lẹ̀ kó jẹ́ ká bí. Ṣe bọ́jọ́ náà mo kó sílẹ̀ yìí mi ò máa rí ta. Ẹ ṣe mà.
Well, I'm telling you, wàhálà ti wà báyìí. Kò tiẹ̀ yé mi mọ́ báyìí. Mo kò kọjá ńlẹ̀ ni kò sẹ́yìn ọkọ tó wá bá mi rọjà bíi. Wà wá rí mi. Okay. O ṣé mama expect ẹ ọjọ́ nítorí Ọlọ́run tètè wá rí mi. Ẹ ṣé mà, ṣé fẹ́ oúnjẹ ni? Rárá màá mi ò oúnjẹ mà. Ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ gbé àkíyèsí mi sí ìgbà. Tí mo ṣe ń bọ̀ sí yìí, mo rí tí èrò kún ní ọ̀dọ̀ alájà onídìí àdúgbò. Ẹ wo bí wọ́n ṣe ń wọ́ ní mẹ́rin ni wọ́n wá ní márùn-ún, Irọ́. ni wọ́n wá ní mẹ́fà, ni wọ́n wá ní méje. Kódà ṣe ló ń tira wọn báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé mo sọ? Mo sọ ojú wọn á tó ká. Bẹ́ẹ̀ ni Isaac wọn náà ń lò Isaac àwọn èèyàn tó wá ń bá wọn lóúnjẹ náà ń lò. Ìgbà táṣì wọn bá dé wà tún sí ṣèbí oníkálùkù àgbà tiẹ̀ lọ. Èmi mọ nǹkan tó ń ṣe kó tẹra mọ́ ẹ jẹ́ kó kara mọ́. Èmi ò rò wípé Isaac wọn ló ń lò. Á jẹ́ pé ó ní nǹkan tí alájà onídìí àdúgbò ń ṣe téèyàn ò ṣe. Kí ni nǹkan tó ń ṣe tí mi ò ṣe? Kó dóúnjẹ mi dùn dóúnjẹ lọ. Lóòótọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n inú ẹ̀ mójútó ara yín. Alájò onídìí àdúgbò òun kan náà. Mọ́mí gbárí yẹ̀. Mọ́mí gbárí yẹ̀. Mo kàn ní kí n advice yín ni o. Ṣé ti gbọ́ because nǹkan tí mo rí tí mo bá bo ẹnu kò dá o. Ẹ mójútó ara yín. Kí n pa kéèsì yín sí. Ó dàbọ̀ mọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Àṣírí ẹ̀ máa tó tù. Hello ọ̀rẹ́ mi. Ṣé ti gbọ́? Ànọ́dún ẹ̀mọ́gun wọn ti wà. Wọ́n ti tò lọ sọ́dọ̀ ẹ̀. Bàbá kí má ta warawara ni o. Kódà kí n tó gbóúnjẹ ńlẹ̀ báyìí káwọn èèyàn ti tò. Bí bàí tí ìdè gan kan máa dúró dè mí. Bó bá ṣe ń lọ tó ṣe ń bọ̀ ọ̀dọ̀ mi nìkan ni kán máa wá kán tí wàá máa jẹun. Wọ́n gbọ́dọ̀ yà síbò mí o. Wọ́n ní ẹ̀tà ló kán kọ́ńtà káwọn ọmọ ẹranko yòókù tó kán tó tà. Ìkọ́ràn mi má dọ̀rọ̀ pé kó má jẹ ọ̀rọ̀ iṣẹ́ ní ìyọ̀wọ́ iní. Arábìnrin tó ẹlẹ́rìí èkó ti gbọ́ gbogbo tó sọ. Wọ́n ṣàlàyé nǹkan kan fún mi mọ́. Ẹni tó nílò àti gbọ́ ńlọ ti gbọ́ yìí. Wọ́n ṣàlàyé nǹkan kan fún mi. Ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sun ọ̀ṣẹ́ gbogbo ohun tó sọ ọ ti gbọ́. Ó yá ọ ti gbọ́ kí n tó gbọ́. Láti wéré tèkúté ilé kí lọ́nà àbáyọ. Àtórí ẹni tó sun ọ̀ṣẹ́ ọ ti kájọ́ ó ti rò. Ń tọ́ fí ọ ti sọ fún ọ. Kí lẹ́lẹ́dàá rẹ̀ rọ̀ mọ́. Ó yá. Arábìnrin. Mo ń jẹ yín bàbá. Wọ́n bá ọyọ̀ kú oríire o. Torí ẹlẹ́dàá rẹ̀ ò gbàbọ̀dè. Ojú porí. Àìmọye irú yín tó ti wá bí. Ntẹ́lẹ̀dà bá sì mú láàsọ fún ọ. Wọ́n bá ọyọ̀ torí pẹ́lẹ́dà rẹ̀ ń tẹ̀lé ọ kiri ni kò fi ẹlẹ̀ ńgbà kankan. Ọ̀rọ̀ rẹ̀ sì ti dayọ̀ o. Kó lè dá ọ lójú. Ntọ́ ṣe ntẹ́lẹ̀dà rẹ̀ mú tọ́rọ̀ mọ́ gangan. Kèsì tí ọ̀nà olówó rẹ̀. Ọkàn ṣèdààmú fúnra rẹ̀ lọ́ba tán lọ́ba rọ́nà àbáyọ lọ́jà rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní tà. Àmọ́ èmi ó gbowó lọ́wọ́ rẹ̀ torí tèmi ń jẹ rẹ̀. Kò sí wàhálà. Kódà òní ọ bẹ̀rẹ̀ sí náwó látòní lọ ni. Tó o bá ti ń lọ ní ìsìn ọmọkùnrin tó mọ wọlé o ọ kò 25,000 fún. Ó yé mi. Àmọ́ tó ṣe rè lẹ́yìn ìgbà tó bá kó 25,000 fún yíyẹ rẹ bá dáhùn tán o sì ń bọ̀ wá dúpẹ́ o torí sẹ́tì ẹlẹ́dàá rẹ mú yìí tó bá dáhùn tán báyìí ó jọ sikẹlẹ wú o. Sọ ọmọ ojú. Mo ti mọ̀ ojú. Ọba tí ẹ mọ̀ ọkọ̀ ọmọ bàtọ́ eléyìí gan. Eléyìí náà. Ó kò tẹnu gidi ni o. Àrò eré kan o àmọ́ tó ṣe ọwọ́ ara rẹ báyìí ń lọ fi tún ara rẹ ṣe. Ìwẹ̀ lọ́wẹ̀ ọ̀gbẹ́ àwẹ̀nù ọ̀gbẹ́ àwẹ̀nù ẹ̀mẹ́ta lọ́sìwẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ntọ́ ṣe rè ọṣẹ tó wẹ̀ gbọ́ ìkìlọ̀ yìí dáadáa tó bá wẹ̀ aago 12 ọ̀sán gbọ́dọ̀ olùkọ́ tó wẹ̀ ọ wẹ̀ láàrin aago 7 sáàrin aago 11 ni ó ti gbọ́ má jẹ́ ká aago 12 lórí kó òrùn wọn kàtàrí o ọ wẹ̀ ńjọ́ kẹ́ni bó bá ti wẹ̀ ọ nílò àti wọ́dọ̀ mi mọ́ sì pè mí bó bá ti wẹ̀ ńjọ́ kejì ọ nílò àti wọ́dọ̀ mi mọ́ sì pè mí bó bá ṣe ń wu ẹtìjọ́ kẹta tán mọ́ bọ̀ lọ́dọ̀ mi sórí gbogbo bó ṣe ń wẹ̀ èmi ọmọ wò ń bí ntọ́kàn ntọ́ yà á ṣe àwọn rí ń bí bó bá ti wá dé ntí ẹlẹ́dàá rẹ bá wá rọ̀ mọ́ ntẹ́lẹ́rì kì í bá wá ní ká ṣe fún ọ tó fi rẹ lọ́ba tán. ọmọ ìjọ sikele wọn máa ń tẹnu mọ́ ọmọ ìjọ. Ti ṣe tó bá bá. ọjọ́ tó tọ́jú o. Ẹ pẹ̀lẹ́ sísítà
Pẹ̀lú complain ó wà obvious pé typhoid lè máa ní but mi ò tí wà 100% sure àfi tí ẹ bá wá sí hospital wa láti carry out àwọn test kọ̀ọ̀kan. Thank God ẹ dẹ̀ ní 4 p.m. lè máa lè wá so ẹ jọ̀ọ́ ẹ try láti wá ní 4 yẹn. All right, thank you. Good day, sir. Tani boy. Dókítà ni bọ̀dá Sàámú, dókítà ni. Kí ló wá dé tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń tẹ́mi ẹ̀fẹ́ suffocate? Dókítà ni wọ́n kí ló fà? Ẹ wo bọ̀dá Sàámú ẹ jẹ́ kó sọ̀rọ̀ tó ẹ lè dá gbogbo bíbà irun sí kẹ́ bà gbogbo bíbà yìí jẹ́. Ṣáńkúlú bọ́tó. Dẹ́tẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Kò sí nǹkan kan tó pọ̀ mo ti explain fún wọn nǹkan tó ń ṣe wọ́n. So nítumọ̀ wípé kí n bí. No kò rí bẹ́ẹ̀ o. Kí n béèrè lọ́wọ́ ẹ̀ fúnra mi. So another way of vision èèyàn nìyẹn ẹ má wọlé mo ti sọ fún ọ mo ti ṣàlàyé fún ọ ẹ bí wọn àbí bẹ́ẹ̀ kọ́. No bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí since táwọn sọ wípé doctor ni o òun ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ẹ má bínú since tí ẹ̀yin ọkọ wọn dẹ̀ ti dé ń sìn. Dókítà. Ìwọ náà dojú síbí ló ṣe ẹ láì kó máa yírùn kiri ọrùn ẹ ò dúró láti kékeré ni yírùn bá ṣe èèyàn ṣe bẹ́ẹ̀ ni pé ó hàtì lọ́wọ́ ìwọ náà wo bẹ̀ fú bẹ́ẹ̀ wọ́n wò fíìmù má sọ̀rọ̀ ẹ lọ. All right sir since tẹ́yin ọkọ wọn ti wà around báyìí sìn ohun tí mo explain fún wọn náà ni pé ohun tó ń ṣe wọn typhoid ló máa jẹ́ but mi ò tí wà 100% sure so wọ́n máa ní láti wá sí hospital wa àwọn náà dẹ̀ ti agree pé 4 p.m. àwọn máa wá. Ẹ máa lọ. Sir you can go. All right. Wá ráńdú. Wọ́n ló mú dókítà kiri wèrè mú boyfriend yẹ wà bí ó ní dókítà ni. Wo tó o bá tẹ̀lé wọn lọ hospital fẹ́ pa ẹ̀yìn ó ní kúkú oró. Èmi ló lùgbàlẹ̀ èmi ni ìwòsàn ẹ wà lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ pé typhoid tí wọ́n sọ yìí ló ń ṣe é lóòótọ́ oògùn typhoid ti yé mi jù. Débi ọ̀sán ìjàngọ́yìn ẹ̀yìn ìbílẹ̀ ìrànlẹ́ ẹ̀dẹ́pẹ́ ewé làálì àtọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ má pe wúmọ̀ ẹ̀ ó má jẹ́ kí n mọ̀ má kúrò bí ó ó tẹ̀ tó di 4 p.m. tó máa lọ yẹ màá ti tètè gbogbo ẹ̀ màá ti pupa pọ̀ fún ẹ torí bí ọmọ ló jẹ́ lọ́wọ́ mi ọmọ òde ní tọwọ́ tèmi kú lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ mi wọ́n máa yè wọ́n máa yanjú ni ọmọ òní tọwọ́ tèmi kú lọ́la fatia. Lágbára Ọlọ́run ọmọ òní tọwọ́ mi kú ó nìyẹn o. mi máa rò pé ewé yẹn leléyìí o mi rò pé ewé yẹn leléyìí báwo ni mo ṣe fẹ́ rí àwọn ewé báyìí pẹ̀lú typhoid tí wọ́n ló ń ṣe ọmọ yìí ewé làálì ẹyin dúdú yẹn ná ẹyin ìbílẹ̀ yẹn ìyẹn ni mi ò mọ bí mo ṣe lè ẹ̀fà rí ẹyin ìbílẹ̀ yẹn. Ọjọ́ mẹ́ta ló ní kí n wẹ̀wẹ̀ yìí o ọjọ́ kìíní rèé o káwọn èèyàn máa wọ́ wá kí n máa ta wìtìwìtì àtàjèrè ní o. akọyin sí ta ló jọ. kọ́ máa wọ́ wá lọ́tún lọ́sì. bákà sí ìpọ. orí mi má burú jọ o. wọ́n dáhùn gbẹ́rìyẹ̀ níṣà. wo bó ṣe kú. mo sọ bẹ́ẹ̀ náà olórí burúkú wọn ò ṣe nànú fún àṣewọ̀ ṣoògùn ìwọ̀n ṣoògùn. bí babaláwo ṣe ní kí n ṣe ni mo ṣe yìí o wọ́n ní kí n wẹ̀ fún ọjọ́ mẹ́ta. wọ́n ní kó wẹ̀ lọ́jọ́ mẹ́ta. ọjọ́ kìíní rèé o. ọjọ́ kìíní rèé. ọ̀la lọ́jọ́ kejì mo ń padà bọ̀ kódà ọjọ́ kẹta màá ṣì wá wẹ̀wẹ̀ yìí. o máa wẹ̀ fọjọ́ mẹ́ta. bí bá ti ṣe orí mi jọ má burú o kí n má ta tàjèrè ní o kí n má ta wìtìwìtì. Here we come. Here we sit. Kí n tata jèrè. Kí má tún. Mi ò gbọ́dọ̀ kùtà.
kó máa wọ́n wá ní lọ́tún lọ́sì ní gbogbo ọ̀nà ní kí fi má ta o òní lọ́jọ́ kẹta o ẹ yà ṣe pé ní kó jẹ́ ti tèmi o kí má ta ní o kí n bá ta ni mo ṣe wá o wọ́n ṣe ní kí n ṣe ni mo ṣe ń ṣe yìí o mo ti wẹ̀wẹ̀ ọjọ́ kìíní mo ti wẹ̀ ọjọ́ kejì ìwẹ̀ ọjọ́ kẹta lélẹ̀ yìí o orí mi jọba mi ṣe o bá mi ṣe láṣepé o. láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni kó tí wọ́n máa róúnjẹ lọ́wọ́ mi èmi nìkan ni kó máa bá wọn róúnjẹ o bó bá ṣe ń wá báyìí kódà bí n tí ì débẹ̀ kí wọ́n tó kọ́ máa dúró dè mí ni bí màá dé wọ̀n ní jẹun kí n má ta wàrà àtàjèrè ní tèmi ò gbọ́dọ̀ kùtà mọ́ kódà bí àwọn yòókù tó ti tò kó àwọn fẹ́ tọjà àwọn kan má yà sọ́dọ̀ wọn ọ̀dọ̀ mi ṣáá ni kó máa wà o. ó pọ̀ yẹn lọ́gàrí ṣùgbọ́n tọmọ ọjọ́ ó yẹ kọ́sí. ẹ̀kọ́ máa yé ìjọkọ̀ orí rẹ ti sọrí ó mọ̀ bọ́ yọ o torí bó ṣe ń gbé bó ṣe máa jó lọ́nu ọmọ jó dunu ní sọ̀rọ̀ ọmọ tó kọrin mo clean Moses ibi tó jókòó sí rè níjọ́ tó náà wá tó kégbe wọnú ilé mi yà á sí ẹ̀rín lọ́rí padà bóun rẹ ọ̀nà fi blow inú mi dùn pé ẹlẹ́dàá rẹ̀ náà bá tiẹ̀ mu bí wọn náà ṣe blow ní oúnjẹ nu ọ́ blow mọ́ra wọn. orí ẹlẹ́dàá mi ò ṣe mọ́ ọmọ dúpẹ́ o. sọwárí wọn ò fẹ́ kọ́ ọ fi ibi pẹlẹbẹ mọ́ lẹ́jẹ̀ o kọ́ ọ mú níbi kónkó ni ọ bẹ̀rẹ̀ ọjà rẹ padà látọ̀là lọ. ọ bá ṣe rẹ́sì ń ọmọ yé tó ń ṣe tẹ́lẹ̀ o bẹ̀rẹ̀ lórí àpò kan. irọ́ o. torí ọ̀tà tán ni bó bá jẹ́ pé aago 6 fẹ̀rẹ̀ ń lọ gbóúnjẹ jáde bí ọba dá aago 9 yóò tún wákàtí mẹ́ta. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́dà rẹ ṣe mú mi bó bá jẹ́ aago 7 ń lọ gbé oúnjẹ rẹ síta báyìí ọtí fẹ́ mọ̀ ta bí ọba fi dá aago 10 bí ọba rí bẹ́ẹ̀ pàjá fún mi wọ́n jẹ kọ́ ọ pé ìyá kan bàbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ bí mi. wọ́gàn tilẹ̀kùn lórí àwọn ọmọ ṣe wọlé. ẹ ṣe gan ẹ rí para mi ti yá. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. àgbo ṣe fún mi yìí ó ń ṣiṣẹ́ gan o ó ṣiṣẹ́ àgbo yìí ṣiṣẹ́ gan látijọ́ tí mo ti ń lò ẹ rí para mi ti yá ni in fact mo ti wá wò yín nínú yàrá yín ní ọwọ́ ọ̀sán yìí gan mi ò bá yín mo tún ti padà wá lálẹ́ yìí náà mi ò bá yín nulé náà mi wàá mọ̀gbà tẹ́ wá padà délé mi bá ti tún padà wá kí n tún wá check in kí n tún tó wọlé wá. ó yẹ kọ́mọ ẹ̀ ti wá sọmọ yóò mórí ni sọmọ yóò mórí ni pẹ̀lú bó ṣe ń sún ta parí tó ń sún ta parí tí ń lẹ̀ sáré káàkiri nítorí ẹ̀ àbí bó ṣe ń sọ ìpò ti wá o wọ́n jẹ́ pàìsàn ẹ̀ ti padà. irọ́ o kò padà o ẹ̀rí ni ara mi ti yá dáadáa mo ṣe mímọ̀. ààrẹ ti yá ààrẹ ò yá. ara mi ti yá bọ̀dà Sàámú àṣé mo lè sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ ni. mo máa ń mú nǹkan mọ́ra jù ààrẹ ò yá. ààrẹ ò yá ibi ni màá sùn torí tí nǹkan bá lọ ṣe láàrin òun nǹkan. ọkùnrin lè ṣe mí bọ̀dà Sàámú ẹ ti ń gbórí lé pílò o. Yosibi ṣòótọ́ lè sọ pé fẹ́ sun bí ni. sáré tí wàá yàtọ̀ náà nìyẹn ló ti wá. ara mi ti yá. ló ti di pé kó máa lọ pílò mọ́ mi lọ́wọ́. mi ì lọ́mọ yín lọ́wọ́ bọ̀dà Sàámú. ìwọ tó lè gbà pa gbẹ́sẹ̀ tá a fi sáré torí ẹ̀ káàkiri. bọ̀dà Sàámú ẹ ṣe mo fẹ́ béèrè ìbéèrè kan náà kí ló tí mi fi lè sun yàrá ẹ̀ mọ́jú kájọ sùn. ẹ lè sun yàrá mi mọ́jú bọ̀dà Sàámú ṣe bí chief tenant mi yín ẹ̀ ṣáàkì ìṣọ̀kọ mi ìwọ làbọ̀ kí la fẹ́ jọ bọ̀dà Sàámú tẹ bá sun yàrá mi mọ́jú mi ní lè sùn mi ní lè sùn. ó ní lè sùn. mi ní lè sùn jàre. ó ní lè sùn. tí mo sáré kiri lọ́tún lọ́sì ṣé èbú tó máa fi sọ fún mi ni èbú tó máa fi sọ fún mi ni. mi bú yín. tó bá bú mi jẹ́ kí n sun bí mọ́jú. ìgbà tó lè gbapá tó lè gbọ́wọ́ tó lè gbẹ̀sẹ̀ tó gbérí lé undertaker lẹ́sẹ̀ tó bá sọ pé mi lè sun yàrá ẹ. ta ló ń jọ undertaker bọ̀dà Sàámú. Gòláyátì tó pe lẹ́gbọ́n ẹ apẹ̀rin olórí ìsákí ìyẹn kọ́ mi mọ ìsọ ààrẹ mi mọ pé yóò ṣe nírun tó yẹ ó nírun títí ó nírun látẹlẹsẹ̀. ẹ̀yin lẹ mọ̀ bọ̀dà Sàámú ẹ̀yin lẹ mọ̀ àsọtán ọ̀rọ̀ ti pọ̀ jù fún yín. ìlú ìta ni màá sùn. gbogbo ẹ lè sùn bí. mo fẹ́ lọ wẹ̀. ẹ lọ wẹ̀. tí n bá ti jáde máa mú kọ́kọ́rọ́ bí ìdání o màá lè ráyè sílẹ̀kùn tí n bá ń wọlé torí màá tiẹ̀ mọ́lé. ẹ ò
ò bọ́dá Sàámú ẹ lè sùn bí ẹ jọ̀ọ́ ẹ lè sùn bí. Mo ṣáà ti dúpẹ́ oore tẹ́ ṣe fún mi ẹ jọ̀ọ́. Máa sùn bí ibi ni máa sùn. Bí ni máa sùn. Torí mi mọ reason tó fi like color blue. Má lọ wẹ̀, má yọ kí ìdájí. Mo sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ìbọ̀dá Sàámú. Ó sọ̀rọ̀ dáadáa. Bọ́dá Sàámú ẹ má padà wá o. Agídí ló fi sọ̀rọ̀. Mi ò fagídí sọ̀rọ̀ irú kí ni eléyìí báyìí sí ìyá. Ayé mi má bàjẹ́ báyìí, ṣé tèmi ò wá bá mi báyìí? Rice 1.5 bag. Àpò kan àti àbọ̀ ó ní mo sì kalẹ̀ yìí mi ò rẹ́ni tó wá bá mi rọjà. Ẹ wò mo ti tó gbá mọ́tò àga. Hello bàbá àbúrò ṣépè fún yín ni èmi mọ̀ pé yín jáde. Ẹ wò aago 12 ti kọjá mi ò tí ì lè yẹ kọ̀ọ̀kan kó wá síwájú mi wá rọjà. Màṣítà ẹ wò ó tí bá fi lè sáré láti bíbẹ̀ tí wọ́n bá yín wọ́n mọ̀ ní pé wéde kọlù yín ni àbúrò yín bàjẹ́ ni a ní mi ò tí ì tẹ̀lé ọtí ẹ̀rọ kí lè sọ yìí. Kí ní sùúrù ó dáa màá dúró títí di aago 5 kí wá dúró di aago 5 kí má rí yín ẹ mọ gbà mí lọ́gàá ẹ dúró jáde babaláwo òṣì mo ti dáná ọkú ẹ máa bẹ wá ẹ wá rárá yìí. mo pẹ́ ṣe tó ń jẹ mí sí charge card mo bí ẹ̀ ń tàn sí. mo dárò bí charge card wọn ni mò ń ta ìrẹsì ni mò ń tẹ wọn bá mi rán rẹsì mi. Ọmọ burúkú lọ ẹjọ́ bábí níjọ ṣé kúlà ráìsì sọ́jọ́ gílókàdì lójú ẹ̀. Ó máa ń ṣàwàdà ni Ṣó ṣàwàdà ni? aláwàdà ló mú. Kí ló wá ṣẹlẹ̀ mo máa rága tó pọ̀ nílẹ̀ àti tíà. Wọ́n bọ̀ wá rọjà ni. Wọ́n bọ̀ wá rọjà ni. Wọ́n bọ̀. Àwọn èèyàn ń bọ̀ bíbọ̀. Wọ́n wà. Bàbá mi ń bí o. Ẹ wò mo ti bá yín má bọ́ abọ́ tó mọ́ ni mo bá yín mú. O tún fọwọ́ nù. Ẹ má ẹ má bínú. Ẹ má fọwọ́ nù kiri. Ẹ wò abọ́ tí mo bá yín mú ní. Àwọ̀ ìdá ó ní kọ́lọ̀. Ó yàtọ̀ ráìsì 2 náírà síbẹ̀ kó dẹ̀ fẹ́ràn 6 sí. Wọ́n ṣépè fún yín ni. Bẹ́ẹ̀ni. Orin yóò gbà pé mo rárá ẹ ti ya wèrè. Ráìsì 2 náírà níbo bẹ́ẹ̀ orin yìí ti dàrú ni. Èmi náà bọ́ pé ẹ lè ní lárí bẹ́ẹ̀ bá ní lárí ní èlé wọ́n síwájú ọjà mi kẹ́ ní kí n máa ta ráìsì 2 náírà fún yín. Láàárín èmi àti ẹ̀ta ló ní lárí báyìí nínú ẹni tó ṣe àpòkọ àbọ̀ ráìsì lẹ̀ tí òun rẹ̀ ní kọ́kọ́ ya wájú ẹ̀ àtẹ̀mí tí mo wà òkè tí mo rẹ̀ dán báyìí mo ti jẹun láàárọ̀ yìí kò yẹ pọ̀nmọ́ ni mo jẹ pọ̀nmọ́ kíká òun ni mo jẹ láàárọ̀ yìí àtẹ̀bà ta ló ní lárí nínú èmi àti ẹ̀ ó ní wà kò sí tó fẹ́ fi kún wọ́n ní ọba àwúre ni kí ló ń pè lọ́ba àwúre ìwà òun lọ́ba àwúre kò sí àwúre tó fẹ́ ṣe kò sí àìmọye oògùn tó fẹ́ ṣe kò sí àìmọye àjò tó fẹ́ ṣe tó ò bá ti níwà pẹ̀lú bísínẹ́sì tó ṣe ó lè tà kò sí bísínẹ́sì òwú kò lè máa ṣe tó ò bá ti níwà tó ò fi lè bá àwọn kọ́sítọ́mà sọ̀rọ̀ tó ò fi lè bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀nà tó bá fi tà sọ fún mi oní tíátà ní ẹni olórin ní ẹni díje ní ẹni iṣẹ́ tó wù kó máa ṣe kó máa taṣọ kó máa ta bàtà kó máa take mi ìfẹ́ mọ́rú iṣẹ́ tó ń ṣe láyé yìí tó ò bá ti níwà òfúùtù fẹ́ tẹ̀ ní ò lè ta nǹkan kan ọbẹ̀ dùn lóòótọ́ àmọ́ ò ní wà ẹni bá níwà ló ṣoríire nídìí ọjà ẹ̀ ò ní wà ó bẹ̀rẹ̀ sí ní sí àjò ló ṣe káàkiri ọ̀nàdà tó máa fi tà sọ fún mi ò ń ṣe àjò ò ní wà ò ń ṣe àjò. Yóò ṣáájú kankan rẹ Sàámú. Ìwọ jẹ́ ìjọ kankan. Yóò ṣáájú. Ìwọ jẹ́ ìjọ kankan. Ojú mi fọ́ mi rí ẹni tó ti ṣáájú. Débò rí kó fẹ́yà kú ẹ. Kó fẹ́yà kú ẹ lóye dúró rẹ̀. Ojú mi fọ́. Olóṣèwẹ̀ nínú gbọ́ káàkiri. Olùpọ̀ ojú mi fọ́. Odindi ọjọ́ 3 ló ti wá ṣèwẹ̀. Wo bí ìwé ọjọ́ kìíní rẹ̀. Mọ̀dọ́rọ̀. Ìrógò.
wàláì o try o tọ́jú ara ẹ̀ o tọ́jú ara ẹ̀ kọ́ bá lè yàn tọ́jú ara ẹ̀ yàn o tọ́jú ara ẹ̀ o bí nǹkan ẹ̀ sì ṣe dúró gbárí yẹn o kú wo ìwé ọjọ́ kejì rẹ̀ yọ ṣé bọ́dì ẹ̀ tó rí ló pẹ́ ní gbé ni àbí ẹgbẹ́ ti bàjẹ́ pé ó sí àpò kan àbọ̀ ráìsì kò sẹ́ni tó yà wájú ẹ̀ látòrí àìníwà ẹni tí ò bá níwà bó ṣe ń jẹ gbèsè rèé o máa kọ́kọ́ lọ kọ́ bó ṣe máa níwà ni kì í ṣe kó máa ṣàwúre káàkiri wo ìwé ọjọ́ kẹta rẹ̀ ayé àǹkù ni mo ti mú screenshot ni mo fi yà. ó ti kú ní ọmọ bò yóò wà lórí social media máa sá táwọn èèyàn máa rí rẹ pàjá lórí social media wọ́n máa rí wọ́n ó fàyà kún ẹ báyìí máa rí rè gbogbo àwọn tó bọ̀ yìí bí ló máa bá mi bó o ṣe máa ta ọjà ìlẹ́yìn màmá yìí léwọ̀. Àkókò àbọ̀ láti ṣèṣì bí ààrẹ ní wá sí bí ẹjọ́ nítorí àìníwá wa ní àìníwá láṣẹ lérò. Mo ti yí padà. O ti yí padà. Mo ti change. Èmi kọ́ ló fẹ́ sọ fún. Àwọn tó ti kọ́ra tó tó ti lé lọ. Àwọn ló máa lọ sọ fún káàkiri pé o ti yí padà. Sọ́ni gbogbo láìsí tó ń sè. O ìbá mi tọ́ ọ̀rẹ́ gbẹ̀ mí. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sọ̀kọ̀. Mo dẹ́ẹ̀kẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. Máa gbó owó mi bó pẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. Jẹ́ mo rówó wọn gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. SAAMU máa gbó. SAAMU ALAJO. Máa gbó owó mi bó pẹ́. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó owó mi bó pẹ́. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Kéré lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni.